kí yín o níbi gbogbo tẹ́ bá ti ń wò mí lágbára Ọlọ́run ọba wa àìní rówó ná àìní rówó lò kò ní jẹ́ ìpín yín àti tèmi náà láṣẹ Èdùmàrè. Àǹfààní tẹ́ ẹ lè ṣe fún wa láti jẹ́ pé kẹ́ ẹ máa jẹ̀gbádùn àwọn fídíò tí à ń fi síta lórí ìkànnì Ọ̀tàsánsán TV ní YouTube òun náà ni pé kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ subscribe sí tẹlifíṣàn wa Ọ̀tàsánsán TV ní YouTube ẹ̀yẹn kàn tẹ red button yẹn tí wọ́n kọ pẹ̀lú red colour subscribe ẹ tẹ red yẹn tẹ́ bá ti tẹ red yẹn ẹ dẹ̀ máa jẹ̀gbádùn àwọn fídíò tí a bá ń fi síta. Mo kí yín pé ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọ̀tàsánsán TV. Ẹ jẹ́ máa sọ fún yín o ẹ̀yin àjọ INEC ẹ̀yin mo fẹ́ bá sọ̀rọ̀ lásìkò yìí láìpẹ́ yìí a tún gbọ́ nínú ìròyìn pé ẹni card reader tẹ́ fẹ́ lò nípínlẹ̀ Ondo fún ètò ìdìbò wípé iná ti jó. Ọ̀rọ̀ Nàìjíríà ó tọ́jú sú mi o bó ló ṣe jẹ́ ṣé ẹ̀yin nìkan ni láǹgbàlá ayé iná jólè lónìí iná jólè lọ́la láìpẹ́ la gbọ́ pé iná jó Central Bank láìpẹ́ la gbọ́ pé ejò jẹ owó lórílẹ̀ Nàìjíríà ejò ń jẹ owó àtúnwá wíta ìwí ètò ìdìbò ó kù díẹ̀ gẹ́rẹ́gẹ́ nípínlẹ̀ Ondo ẹ̀tún ní iná jó card reader ẹ̀tún lẹ́ pé àjọ panápaná náà tún ṣe bí ìṣe wọn ní omi tán nínú táǹkì àwọn pé kò sómi táwọn ò fi paná. Ọmọ Nàìjíríà ń wò yín o ọmọ Nàìjíríà ń wò yín gidigidi ní ìrètí ọmọ Nàìjíríà ó sì ń bẹ lára àjọ INEC pàápàá jùlọ lórí ètò ìdìbò tó máa wáyé nípínlẹ̀ Ondo kẹ́ ẹ sọ ṣe o ẹ ti ṣe bó ṣe wù yín nípínlẹ̀ Ọ̀ṣun tìpínlẹ̀ Ọ̀ṣun la ti gbọ́ inconclusive ẹ ṣe bó ṣe wù yín nípínlẹ̀ Kogi ẹ tún ṣe bó ṣe wù yín nípínlẹ̀ Bayelsa ìpínlẹ̀ Ondo náà ni tó ń bọ̀ yìí àti ìpínlẹ̀ Èwo tún ni la tún máa dìbò rẹ̀ ìpínlẹ̀ Edo ìgbà àsìkò ìlọ́wọ́ ayẹkẹ́ mọ̀ yìí pé lọ́wọ́ ayẹkẹ́ mọ̀ sọ fún wa yìí pé iná jó àjọ INEC iléeṣẹ́ INEC iná jó card reader tá a lò fún ètò ìdìbò nípínlẹ̀ Ondo ẹ̀ tún ní iná jó ṣé ká tún máa wá owó mi tí Nàìjíríà tó fi ra card reader mi ẹ jẹ́ àṣọ ṣe o ẹ jẹ́ àṣọ ṣe gidi ni àjọ INEC ọmọ Nàìjíríà ń wò yín o ọmọ Nàìjíríà ń wò yín Ọlọ́run sì bí yín bẹ́ẹ̀ bá ṣe ṣe ẹ ń bá mọ èdè tí Professor ọ̀jọ̀gbọ́n Yakub Mahmood ẹ ń bá mọ èdè tó gbọ́ kó bá ń sọ fún pé ọmọ Nàìjíríà ń wò ó kó sì ṣe ètò ìdìbò tó mọ́ yán lórí ní ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Edo orílẹ̀ Nàìjíríà ò ní bàjẹ́ o.